Fúlàní kí ló kún ẹ níbi ọ̀rọ̀ yìí gan ó ń sọmọ Yorùbá náà ọmọ Fúlàní ni ẹ nítorí wọ́n ti bí ẹ sílẹ̀ Yorùbá àǹsó ó ń sọmọ Yorùbá náà kí ló dé tó fa ẹrù tiẹ̀ dání tó gbé tẹlẹlẹbi sórí àlìfúlání kí ni problem ẹ ẹ̀gbọ́n wa ní Saheed Òṣùpá jẹ́ bàbá wa ló jẹ́ lọ́yọ̀ state bàbá yìí lè lára lóòótọ́ ó dẹ̀ lè wí ohun tí ó yẹ kó wí but all the same ó ti jáde ó ti bẹ̀bẹ̀ what is your problem àlìfúlání tó fi múra kókókó lórí ọ̀rọ̀ lọ́rọ̀ òun tẹ́tí láì fọmọ lọ́mọ oníkàwọn èèyàn mọ̀ wá kí tíjọba ní ẹni sọ́lọ́pàá ní ẹni who are you tí wọ́n gan níṣẹ́ ṣe níṣẹ́ ni inú àwọn bàbá yín nílọrin inú àwọn àfáà tó dá àwọn bàbá yín lọrin tó ti lọ ibi ìkànnà wà tájọ́ kò lórí àgàbá ìta sùn ají alóhun ti lọ kírun Saudi òun ti dé tí ó ṣe gọ́gàn gan ló ń ṣe yẹn ìyẹn á sùn ají alóhun ti lọ bá débi mọ́mọ́ ṣe mítìnì tí ó ṣe gọ́gàn gan ló ń dá aláàbọ̀ rí kankan sọ sí yẹn tẹ́ bá wá rẹ́ni tó bá wá from another state ẹ fẹ́ máa gbógun tì í kí ni problem with àlìfúlání kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ what concern you inside this case tó fi múra kókókó tó gbàdé bá gbẹ̀mí ẹ̀ ni ó ti jáde ó ti bẹ̀bẹ̀ náà àlìfúlání ṣe mẹ́dọ́ tọwọ́ ẹmu ẹ bá sọ lórí ọ̀rọ̀ tí ò bá kún ẹ nílẹ̀ Yorùbá ó ń sọmọ Yorùbá ó bá Yorùbá tán rárá má lo àǹfààní má lo opportunity kí wọ́n bí ẹ sílẹ̀ Yorùbá kó má fi dalẹ̀ Yorùbá rú àwọn wèrè àfọ ẹgbẹ́ yín tí wọ́n lọ dáné sun ilé onílé nílùú Ìlọrin kí ló rí ṣe sí àlìfúlání tó fi múra lórí ọ̀rọ̀ lọ́rọ̀ kókókó bí ẹni tó fẹ́ bá wèrè sùn ẹ ṣàgbéjẹmọ́wọ́ o ẹ sọ agbéjẹmọ́wọ́ ẹ mọ ohun tẹ́ ń ṣe láfi pé gbogbo ẹ̀yin ìjọba ẹ̀yin ọlọ́pàá wa nílẹ̀ Yorùbá àfáà tí ò bá ti níṣẹ́ ẹ kó ẹ tì mọ́lé tí wọ́n náà níṣẹ́ ní àlìfúlání all of you akéwù tọrọ jẹ ṣe níṣẹ́ ni fọwọ́n náà gbogbo yín ṣe náà wáyé tẹ́bí tẹ́tí láì fọmọ lọ́mọ tó nígbà tó bá kú ká tó jáde ká tó sọ̀rọ̀ ni enough is enough kí n Saheed Òṣùpá Akọ́rẹdé Kẹ́mi Ológun ìkè òní sẹ́yìn aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín ẹjọ́ ẹ jèbùrí àwọn olùgbẹ̀bẹ̀ ẹ forí jì ọlọ́pàá mẹ́ta àwa mọ̀ pé ẹ bínú torí kò sẹ́ni tó gbọ́rọ̀ lẹ́nu yín àlìfúlání ló fi ti ẹlẹ́ ló ń gbọ́ tẹni ẹlẹ́ni torí pé kò níṣẹ́ kí ló dé bàbá yìí ti pè ọ́ prophet ó bá ẹ sọ̀rọ̀ ó tún gbé ọ̀rọ̀ rẹ̀ ó gbé sórí mídíà oníkọ́ máa wá kiri tí tó bá mú sí kọ́ pa ni àbí kí ló fẹ́ kó ṣe fún síbí àìníṣẹ́ lójó da gbogbo yín láàmú tẹ́ bá níṣẹ́ ni ẹnìkan ò ní sọ pé òun rí nẹ́sẹ́ nìkan ẹ̀yin ò ríran níjọ́ tí Nàìjíríà máa ní 24 hours light ẹ̀yin ò ríran níjọ́ tí Nàìjíríà máa ní good road ẹ̀yin ríran pé nìkan máa kú gbogbo yẹn wá yà láì níṣẹ́ ẹ̀ ń domi àlàáfíà lúrú àlìfúlání dẹ́dẹ̀ mi rà ọ́ o dẹ́dẹ̀ mi rà ọ́ má tẹ́tí láì fọmọ lọ́mọ mọ́ kò sàgbéjẹ́ mọ́wọ́ ó ń sọmọ Yorùbá ò bá Yorùbá tán má lu opportunity kí wọ́n bí ẹ sílẹ̀ Yorùbá kó má dalẹ̀ Yorùbá rú what is wrong with you kí ni problem ẹ lọ wáṣẹ́ náà wàá jókòó àgbàlagbà wàá jókòó níṣẹ́ wàá jókòó lórí mídíà látàrọ̀ súnlẹ̀ wàá máa rojọ́ kí ló kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ Saheed Òṣùpá sọwọ́ ẹlẹ́tọ̀ Ọ̀yọ́ state ni sọmọ Ọ̀yọ́ ni ẹni sọmọ Ìbàdàn ní sọmọ Ṣakí ni ẹ you are not Ọ̀yọ́ state citizen kí ló kún ẹ bẹ́ẹ̀ àwọn àfáà ẹgbẹ́ nílùú Ìlọrin wọ́n lọ fi ilé ìyá Ọlọ́sùn jóná kí ló rí ṣe sí àrítẹ̀lẹ́lẹ́ni mọ̀ wí àfòkèlè bó tiẹ̀ mọ́lẹ̀ ẹ be careful ẹ̀yin people yìí ọ̀rọ̀ yìí lóòótọ́ yẹ kí ti dá sí tipẹ́ but ìwọ̀ tún níwò sí that's why mo fi dákẹ́ bí pé mi rí bẹ́ẹ̀ báyìí sí ó ti pọ̀ jù àlìfúlání enough is enough kí ló wáyé tó fi tẹ́tí láì fọmọ lọ́mọ ó ti jáde ó ti bẹ̀bẹ̀ yes so kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ ó ní on the 10th Saheed Òṣùpá máa kú Saheed Òṣùpá kú ni today is 17 January 2026 bóyá ó lálàá bóyá lóòótọ́ nǹkan tó rí ó lálàá ni àbí kankan nobody know so gbogbo àdè jáde against ẹ kò sẹ́ni tó support ẹ bẹ́ẹ̀ threatening don't threaten life ọmọ yìí ó ti pọ̀jù àlìfúlání please lọ bá wọn ọ̀rẹ́ Fúlàní tí wọ́n ń pààyàn kiri gbogbo lọ bá wọn wọ̀ kọ́mọ́ pààyàn kiri mọ́ èwo ni wèrè